ní gbàgbé irúfẹ́ ọjọ́ bẹ́ẹ̀ wáyé rí l'Amẹ́ríkà tẹ́ ẹ̀ bá gbàgbé 11/11 ọjọ́ 11 oṣù 11 wọn à lè gbàgbé déètì yẹn láyé bẹ́ẹ̀ bá bọ́mọ kó ló ti ń lọ nursery school l'Amẹ́ríkà pé ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ ní 11/11 l'Amẹ́ríkà yóò sọ fún yín pé ọjọ́ burúkú tí gbogbo Amẹ́ríkà ń sá kíjokíjo ni ọjọ́ 11 oṣù 11. ẹ̀yin ọ̀dàlẹ̀. Barack Obama ló wà lórí àlééfà ńjọ́ náà. bẹ́ẹ̀ ò fẹ́ ẹ̀yin abanijẹ́. àwọn agbésùnmọ̀mí ẹ̀sìn ọ̀kọ́ kú wọ́n wo bí wọ́n lè gbà wọ Amẹ́ríkà wọn ò rí. bẹ́ẹ̀ ò fẹ́ ẹ̀yin ọ̀dàlẹ̀. wọ́n wá ní ìdáhùn ní pahun. ẹ̀yin abanijẹ́. bọ́ ọ bá gbé bàálù tí ń fẹ́ tó fẹ́ fi jagun tó bá gbé wá láti ìlú rẹ kò ní dá Amẹ́ríkà tí wọ́n ó fi já. bọ́ ọ bá gbé bàálù tó fẹ́ yin àdó olóró ọjọ́ 9 oṣù 11 àgbà náà ń dé bọ̀. bábìjà bá fẹ́ sọnù àwọn àjàn rẹ̀ ni wọ́n máa fà á padà. ọjọ́ àwọn agbésùnmọ̀mí ẹ̀sìn ọ̀kọ́ kú wọ́n gbéra wọ́n wá lọ sí airport ní Amẹ́ríkà wọ́n pínra wọn sínú bàálù mẹ́ta kábíyèsí Olódùmarè àmọ́ bí security Amẹ́ríkà ṣe àárín ńgbà náà wọ́n pínra wọn wọ́n wọnú bàálù gbogbo nǹkan ń dún kùsùkùsùkùsùkùsù ẹni tí ń yayọ̀ pọ̀ ń fẹ́ lọ lọ́lùdé ìlú mi ń yayọ̀ ẹ̀. àwọn agbẹ̀nú ẹ̀ wọ́n pínra wọn sínú. èròǹgbà tiẹ̀ ilé yìí ni kọ́ ọ lọ ilé ńlá yìí ẹ lọ́ọ́ fún ọrọ̀ ajé Amẹ́ríkà wà. ọmọlàkejì. ajẹ́ níbẹ̀. ẹ̀yin ẹ gbà bọ́ọ̀tì tó bá ti fò ẹ máa lọ White House ẹ lọ bá. wọ́n sì ṣe ariwo ta. ẹkún sọ nílẹ̀ Amẹ́ríkà ọmọdé ilé ń sunkún àgbààgbà ń sunkún ọjọ́ bu. ó jáde ó ní ẹsẹ̀ pẹ̀lẹ́ o ẹ fọkàn balẹ̀ oníṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gbogbo wa la gbọ́ ó ní gbogbo nǹkan lọ́mẹ̀lọ́mẹ̀lọ́ padà. bí a sì ṣe ń yọ òkú ilé tó lágbára jù l'Amẹ́ríkà wọ́n lé wọn bá. bí wọ́n ṣe ń yọ òkú lọ́kọ̀ọ̀kan èjèèjì bẹ́ẹ̀ ni wọ́n ń sọ pé iye èèyàn báyìí òkú báyìí la ti rí o. wọ́n ń ka iye òfò tó ṣe wọ́n. àtòfò àtàdánù kọ́ mọ́ gbẹ́nù gbẹ́wò wá. owó ńláńlá ni kọ́ mọ́ yálé wa. Amẹ́ríkà ṣọ̀fọ̀ ọjọ́ náà púpọ̀ púpọ̀. ọjọ́ náà bà wọ́n lọ́kàn jẹ́ débi wípé wọ́n dẹnu àsíá àwọn kodò. wọ́n dorí àsíá kodò.
pé irú kí leléyìí Olódùmarè ìṣẹ̀lẹ̀ aburú gbáà ni wọ́n wá ilé ẹlẹ́yọ̀rọ̀ lọ tán wọ́n padà sí bùbá President America ń jọ́ náà wọ́n ní olè jàgbà kán mọ́ kó fìrí pé àwọn CIA kí wọ́n lọ wò wá àwọn alálàmí ilẹ̀ Amẹ́ríkà wọ́n kó sẹ́nà lé wọn lọ́wọ́ wọ́n ní kí wọ́n lọ lè wò wá wọ́n lọ wọ́n bọ̀ àwọn àjọ Amẹ́ríkà wọ́n lọ wọ́n padà dé wọ́n sọ fún olórí Abidjan tí jẹ́ president wọn ń jọ́ náà pé wọ́n tàn fura sí àwọn ọ̀tá Amẹ́ríkà méjì tàn fura sí àwọn báyìí kábíyèsí Ọlọ́run kí ṣẹlẹ̀ ó sì tó ṣẹlẹ̀ ọ̀kan nínú àwọn president ìlú méjèèjì yẹn ó ní kí wọ́n ya fọ́tò Amẹ́ríkà sórí rọ́ọ̀gì àti president Amẹ́ríkà wọ́n yà sórí rọ́ọ̀gì ó wá tẹ̀ sínú ààfin rẹ̀ ọ́fíìsì ẹ̀ tó bá ti jí ní máa tẹ̀ ẹ́ kọjá èèyàn lásán bí wọ́n nú l'Amẹ́ríkà pé ẹnìkan ò ṣerú eléyìí kó mú jẹrí àwọn ó ṣe mẹ́wàá fọkùnrin Amẹ́ríkà kẹ́ ẹ̀ máa wo bí ọgbọ́n burúkú wà fún wọn dé wọ́n ní ọgbọ́n nù wọ́n èyí sì ń jàjà wòdòwòdò wọ́n èyí jàjà wàdàwàdà tí wọ́n bá mú yàn l'Amẹ́ríkà ọgbọ́n ni wọ́n fi ń mú. wọ́n ní agbára ń jọ́nà láti wọlé kí wọ́n gbé bàálù láti Amẹ́ríkà kí wọ́n bà tí wọ́n sì náwó mú Saddam Hussein ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé bọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n pé Amẹ́ríkà bẹ́ẹ̀ ṣe tó lẹ́ fi yàn ráàkì jẹ́ o òkìkí ọkàn yóò káàkiri àgbáyé wípé àwọn lo ọwọ́ agbára fún wọn ní Iraq wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n wá jókòó drawing board pé àgbárí ni ẹ wo fíìmù. ó múra síta àtọ̀rẹ́ àti ìka. wọ́n tún wò sùn. ẹnì kejì rẹ̀ ń kọ́. ọ̀dà bí kú ilé ọ̀bá pani tòde ò lè pani mọ̀ ń bọ̀ wá ẹ jẹ́ asáré gbọ́kéde àti ìpolówó ọjà. níbi tí Amẹ́ríkà burú dé wọ́n ní agbára ń jọ́nà pé bí wọ́n bá kó bàálù méjì lọ Iraq tí wọ́n bà á bẹ̀ tí wọ́n ó sì ná mú Saddam Hussein tí wọ́n ó sì lọ yanjú ẹ̀ wọ́n fi rọ nǹkan tó bá wù wọ́n ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé kò sẹ́ni tí ò mú wọn sí o ṣùgbọ́n òkìkí ọ̀pọ̀ pé wọ́n ti fìyà já ilẹ̀ Iraq o bí wọ́n ṣe tó wọ́n lò lórí ẹ̀ o wọ́n wá ní ìdáhùn náà ní ọ̀pá hun ṣé bí n tí wọ́n lò fáwa ní ìdáhùn lọ́pá hun ebi bàálù wa ni wọ́n wọnú ẹ̀ tí wọ́n darí rẹ̀ tí wọ́n fẹ́ fi bá wa jà tí wọ́n fi bà dúkìá wa jẹ́ ìdáhùn náà ní ọ̀pá hun wọ́n wá lu àwọn ọmọ ráàkì ẹ ti ń pàṣẹ láìmọye ọdún tàṣẹ rẹ̀ ti rinlẹ̀ bàbá gbogbo ẹ̀ lẹ́tí ń sọ tá a mọ̀ gbọ́ tẹ́lẹ̀ akọ ilé yìí fún yín sà ta ló wí bá ń bẹ̀ wọ́n ẹ lọ lè é mú àwọn lárúbáwá sì ní ọkàn wọn di púpọ̀ wọ́n á ní ṣé ó ju kú lọ ni èmi tún dìde sponsor ni o àwọn Amẹ́ríkà wọn so ń gbọ̀wọ́ o èdè òyédè mọ́ eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ eré ni àwàdà ni àwọn kan dìde ogun àtọ̀tẹ̀ ìntẹ́ lòjọba yìí pé ó ti tó gẹ́lẹ́
àádìbò pípín là á pín o ìbò bò lẹ́nu bàbá rẹ ẹnu bàbá rẹ ọ̀gbá tó wíwù ẹ lọ́ọ́ mú wá wọ́n mọ̀ tó ti mú lágbájá eré ni àwàdà ni ọba dìwọ́de ẹsẹ̀ kùkú ọmọ iléèwé bẹ̀rẹ̀ àwọn onímọ́tò jọ́ wọn kíní ìmọ̀ ń dòun lọ sẹ́ẹ̀sì mọ̀ pọ́n lárúbáwá lágídí ojú títì gbangba wọn ò bá wọlé mọ́ ibẹ̀ ni à ń jí sí ibẹ̀ ni à ń sùn sí at the end of the day ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá tí í ṣewé àràgbá wọ́n lé Saddam Hussein kúrò lórí àlééfà àti jáde wá di wàhálà fún níbo ni ó lọ kọ̀rọ̀nà jáde àwọn olólùfẹ́ rẹ̀ kọ̀ọ̀kan náà wá ní bí ẹrù bá kọ òkè tó bá kọlẹ̀ ó níbi tá a darí rẹ̀ sí ẹsikíìsà fáàbù ọjọ́ iwájú ibì kan wà tá a ti pèsè ẹ̀ lẹ̀ bí ibi wọ́n ń dalẹ̀ sí ẹ mọ irú mi mọ bí tá a lè fi wé o ibi orí ring road tí a máa dalẹ̀ sí john tó di Shoprite ní ìsìn ilẹ̀ gègèrè ni a máa dà bẹ̀ wọ́n wá gbẹ́ ibì kan wọ́n ti ṣe room and parlour sí ilé ìdáná gbogbo ẹ̀ ní láti lábẹ́ ẹlẹ̀ téèyàn ò lè fura láéláé ibẹ̀ ni a gbé Saddam Hussein lọ lóru ó ń lé ọlọ́nà ẹni tí ọmọ bọ̀ tílẹ̀ ọmọ rọ́ ọwọ́ adẹni tí ń dágbénú wò wọ́n wà títí ṣùgbọ́n Amẹ́ríkà yàtọ̀ ní communication kan tí fi ń bá àwọn èèyàn ẹ̀ sọ̀rọ̀ ń ta ibẹ̀ yẹn wọ́n gbà pé signal sọ pé níbí nígbà tí signal sọ pé lórí àkìtàn lọ́wọ́ àwà sí èsèpò orí signal sì dàrú Saddam Hussein ó máa gbé ibi àkìtàn ń bì wọ́n yẹ gbogbo orí àkìtàn wò wọ́n ò rí nǹkan àti abẹ́ ẹlẹ̀ ìní ẹ̀yọ room and parlour sí fún Saddam Hussein tí ń gbé tí ń sùn ìyá tiẹ̀ jẹ́ púpọ̀ irùngbọ̀n ẹ̀ kọ́ kò rí bíléèdì fa àkèé kúkú fárùngbọ̀n tààrà tẹ́lẹ̀ kó tiẹ̀ àti wẹ̀ àti gbogbo ẹ̀ irun ẹ̀ wá kún bí irun dàda kò lè ṣerun. at the end of the day kíni ń sọ pé àjẹ́ wọn ń sọ pé àníbì yìí lọ́wà lọ́wọ́ wá ibì yìí lọ́wà wọ́n sì náwó mú bí ìgbà téèyàn bá mú eku bí ìgbà tí eku kó sínú gálágolo téèyàn náà mú wọ́n sì mú níjọ́ tí wọ́n pa Saddam Hussein ọjọ́ mọ́nigbàgbé ni fún Iraq ọjọ́ inú àwẹ̀ ọjọ́ ọdún iléyá wọ́n dájọ́ ọkú fún ọkàn ẹ̀ balẹ̀ lórí pé bọ́bá kọwọ́ kan àdán ó fi rọgí nígbà dájọ́ ọkú fún kóòtù ó fagídí sọ̀rọ̀ ó nígbàgbọ́ pé àwọn ọmọ ogun òun sì wà standby pé òun kò sẹ́ wọn ò ní pa òun Amẹ́ríkà sì sìn títí wọ́n ní ọjọ́ mọ́nigbàgbé ọjọ́ tí gbogbo mùsùlùmí àgbáyé bí wọ́n ṣe ń yọ̀ níjọ́ tí wọ́n wá ba dúkìá àwọn jẹ́ l'Amẹ́ríkà àwọn fẹ́ banú gbogbo àwọn tí yọ̀ níjọ́ náà jẹ́ bí wọ́n ṣe mú Saddam Hussein nínú pé òní ni a máa pẹran léyà ẹ lọ́ọ́ pa bẹ́ẹ̀ yẹn bá jorí àwọn èèyàn ó sunkún ọjọ́ wọn mú Saddam kó nú ẹ̀wọ̀n ó ní bo lọ́dà wọn ní òní lọ́jọ́ pé o kò sẹ́ni tí ó gbọ́jọ́ ọkú rẹ̀ tára rẹ̀ ò ní bàjẹ́ wọ́n jà fitafita wọ́n ní bàbá ẹ bára lẹ̀ o èèyàn 10 fẹ́ gbé ọ olóòní rìn bọ́ọ̀ bá rìn ṣé wọn ò ní gbé ọ wọ́n dé lókun pàpà kókó eré ni àwàdà ni àbí wọ́n fi ń bóun ṣeré ni wọ́n di nǹkan mọ́ lójú at the end of the day ibẹ̀ ni Saddam kú sí ibẹ̀ lọ́ra sí. kábíyèsí Olódùmarè. ẹ̀yin abanijẹ́. àwọn Amẹ́ríkà wọ́n rí i pé ẹrẹ́yìn ẹ̀ wọ́n wá ń yọ̀ ǹjọ́ náà. à ń sọ fún yín pé ọ̀kan nù àwọn ọ̀tá tó wá kọlu àwọn fẹ̀yìn ẹ̀ balẹ̀ wọ́n sì clever.
nígbà wọn kódà wọn ò sọ̀rọ̀ kankan against ìdájọ́, wọn ò sọ̀rọ̀ kankan, wọn ò kí wọn kú oríire pé ẹnìkan kú, wọ́n sàǹbá fàájì wọn lọ ni. nígbà wọn ò mú Gaddafi ńkọ́, ẹ̀ṣẹ̀ kí ni Gaddafi ṣẹ̀? lóòótọ́ ó kórìíra àwọn ọ̀tá rẹ̀. béèyàn bá mọ̀ èèyàn lọ́tàá èèyàn ó yẹ kéèyàn máa sá fún kọ́mọ̀ bá ṣe ni. ẹ̀ṣẹ̀ tí Saddam Hussein ṣẹ̀ ni wípé owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ti pọ̀ jù. ilé mẹ́rìndínlógún mọ́kànlélógún 21 ló lòdù góòlù tútù sí táwọn ọmọ ogun bàtálíọ̀nù bíi ó lélẹ́gbèje bàtálíọ̀nù sọ́jà ń sọ. kò sì sí ní gbogbo àgbálá ayé ilé ẹyọ kan góòlù tí ń bẹnu ilé ẹyọ kan yóò sọlẹ̀ Áfíríkà di nǹkan míì. èròǹgbà Gaddafi ó ti pè gbogbo àwọn olórí Áfíríkà jọ. ó ní báwọn eléyìí ṣe parapọ̀ tí wọ́n ń jẹ́ Amẹ́ríkà, United States of America lọ́jọ́ wọn lágbára ẹjá wa náà parapọ̀. níbo láti rówó tá a fi ṣe? ó ní ẹ fọkàn balẹ̀, owó wà. bó o láwàá ṣe ṣe? ó ní a máa lo kọ́rẹ́ǹsì ẹyọ kan. bí dọ́là ṣe lágbára ọ̀hún ẹjá wa náà gbé tí a jáde. àwa la lépo, àwa la nírin, àwa la nígbà, àwa la ní gbogbo nǹkan mọ́ ní gbàgbé. wọ́n bá ń ṣiṣẹ́ lọ lábẹ́lé. Central Bank yóò wà ní Libya. Kola kejì ó pẹ́ títí ọmọ rẹ̀. African Central Bank wọ́n ti parí ẹ̀. ẹ má má ṣe. ó ta sáwọn ará abílẹ̀ ti pé amúgùn mọ̀ fẹ́ járe. àwọn ìlú adúláwọ̀ àwọn náà là ń jẹ. kíní yùndú rẹ̀ ńlá ta pọ̀. ẹ fẹ̀sùn oríṣiríṣi kan, ẹ fẹ̀sùn sùmọ̀mí kan. wọ́n ní agbésùmọ̀mí ni, tẹ́rọ́rìsì ni, onígbọ̀wọ́ àwọn tẹ́rọ́rìsì ni. at the end of the day àwọn aráàlú ẹ̀ náà ní á lò against ẹ̀. Amẹ́ríkà wọ́n èé lo pé mo lágbára. ẹ wá jẹ́ ń bọ́ọ̀lù wọn, ẹ jẹ́ ń bọ́ọ̀lù bẹ̀ kí n lọ bá bẹ̀ jẹ́. technical ni wọ́n fi báyàn jà, technical knockout ọgbọ́n tí jẹ́ bẹ́ẹ̀. ọwọ́ tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn òròyìn wọn kọ́kọ́ lo níròyìn ìlú wọn, wọ́n á papọ̀ mọ́ níròyìn orílẹ̀-èdè tí wọ́n bá fẹ́ bá jà, wọ́n á pé wọ́n find out